ṣé ẹ mọ̀ wípé arábìnrin kan Mercy Olúgbénga tí wọ́n ní wọ́n gbé wálé láti Libya, gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa láti gbọ́ ohun tójú ẹ̀ rí Mercy Olúgbénga láti Libya. Èmi ọ̀fẹ́ gbà wá lásìkò, adúpẹ́ lọ́wọ́ ìyá wa Àbíkẹ́ Dábírí o, ẹ kú iṣẹ́ o. Ìtẹ́mi ó kàn sọ rèé, lóòótọ́ àwọn ìjọba ilẹ̀ wa ó kù díẹ̀ káàtó torí rọrùn ò tí ì dé, wọ́n ló ń bọ̀ ni, Ọlọ́run ní já kú sínú ìrètí, torí pé nísìn wọ́n ní wọ́n sọ pé ẹni ó bá kọ́lé dandan ni kó ṣe ìṣọ́ránsì ilé ẹ̀, bílé ẹ̀ bá jóná sẹ́yìn lẹ́ẹ̀bà tó kọ́. Ọlọ́run ṣàánú wa. Bí ìkankan bá bàjẹ́ nínú ilé yẹn, kí ni ìṣọ́ránsì yẹn, kí ni ipa tó fẹ́ kó ń bẹ̀? Ṣé land use àti ìṣọ́ránsì bó ni wọ́n ṣe súnmọ́ra wọn tó? Ìyàtọ̀ wo ló wà ń bẹ̀? Ṣé ìpínlẹ̀ tó bá ti ń gba land use tẹ́lẹ̀ só tún nídìí ìṣọ́ránsì? Ẹja béèrè lọ́wọ́ ìjọba. Lóòótọ́ ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ ìjọba, ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọbìnrin wa, pàápàá jùlọ ọkùnrin náà, tẹ́ ẹ bá fẹ́ rìnrìn àjò, ẹ máa gbìyànjú láti gba ọ̀nà tó tọ́, ọ̀nà tó yẹ láti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèrè nílùú onílùú tẹ́ ẹ ti mọ̀ yàn. Ó máa dé level kan, kò sẹ́ni tó máa ṣàánú yín tàbí káàánú yín tàbí gbọ́rọ̀ yín tàbí gbóyin mọ́. Ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà ẹ ti risk life ara yín, pẹ́ tí ẹ̀ tún débi ẹ̀ ń lọ láyọ̀, ọpẹ́ ní fọ́lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tí ìyà ń jẹ lọ́hùn, ìyà ò jẹ́ kékeré o, ìyà rẹpẹtẹ ló ń jẹ o. Ẹ wá pariwo síta. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ tiẹ̀ wá ọ̀nà àtijọ́ àti mú lọ, kí ló dé tẹ́ ẹ̀ gbọ̀nà tó tọ́, tẹ́ ẹ̀ risk life ara yín? Gbogbo ẹ̀ náà à ń bújọba, kì í ṣe gbogbo ẹ̀ náà la máa fi bújọba o. Follow the normal route. Ibi tẹ́ ẹ̀ ti mọ̀ yàn, nítorí wọ́n ń gbé yín gbojúgbó, ẹ wá ń pariwo ìyà ń jẹ yín, ẹ wà Libya o, ẹ ń polówó ìjọba. Ṣèjọba ló ràn yín lọ, ìgbéjọba ló gbé yín gba ojúgbó. Ẹ já ṣe nǹkan tó bá tọ́ àti tó bá yẹ. Lórí eléyìí náà, màá béèrè lọ́wọ́ oníròyìn wa àmọ̀ràn wọn fún àwọn obìnrin tí wọ́n ń rìnrìn àjò àti gbogbo àwọn ọkùnrin náà tí wọ́n gbọ́ ọ̀nà tó yẹ kán gbà láàrin ìṣẹ́jú kan. Ẹ já gbọ́ nǹkan tó fẹ́ sọ. Àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ wa ni wípé ṣẹ́rí lóòótọ́ ni àwọn èèyàn máa ń sọ wípé ṣé gọ́ọ̀mẹ̀ntì kan ló rán wọn lọ sí ọ̀hún. Gọ́ọ̀mẹ̀ntì kan ló rán wọn lọ, ṣùgbọ́n tó bá ṣe nǹkan tó ń pè ní enabling environment, tílé bá da ọmọ ò ní jáde. Lóòótọ́ a mọ̀ pé àwọn ọ̀dọ́ nísìnyí ọ̀pọ̀ nu wọn ojú wọn ń ràn. Kò sí ọmọ 22 years old, ọmọ 18 years old, a máa sọ fún yín pé òun ti jìyà. Ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyàwó ni wọ́n mọ̀ tó ti jẹ ní éèjì tó wà. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tẹ bá fẹ́ travel, ẹ gba ọ̀nà tó tọ́. Kò ṣe pé káàntì kan déédéé kó wá mú yín lọ sí ọ̀nà tí ó bá ti traveling, tẹ bá ti travel tí ẹ ti lọ sí embassy ìlú tí ó mú yín lọ. Ká sọ pé irú ọmọ tó mú lọ Libya yẹn, Nigeria embassy wà ní Libya. The first thing tó máa kọ́kọ́ ṣe tó bá ti dé ìlú tí kò ń ṣe ìlú ẹ̀ ni pé locate embassy ìlú ẹ̀, fi orúkọ sílẹ̀ níbẹ̀, gba contact wọn, ibi báyìí ni mo wà, ibi báyìí ni mo dé sí o. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ, wàá lè pe embassy yẹn, wọ́n ti ní record ẹ pé so and so person. In fact, àwọn embassy mi máa ń ṣe àbẹ̀wò, tó máa ń ṣe àbẹ̀wò sí àwọn tí ó jẹ́ ọmọ ìlú, tó máa ní ìgbàkígbà. Mi ò wá mọ̀ ti Nàìjíríà ní tó wà ní diaspora, but àwọn ìlú mi, torí mo ti rí àwọn kan tó jẹ́ pé wọ́n wà Nàìjíríà tó jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì UK wọ́n ṣàbẹ̀wò sí wọn kó fi mọ̀ pé ibo lẹ́wà, ṣé dáadáa lẹ́wà, ṣé mi ò mọ̀ bóyá Nàìjíríà náà máa ń ṣe tó bá wà ní ọ̀hún. Torí àwọn ọmọ tá à ń sọ yìí, mi ìgbà tó dé airport ló ṣẹ̀ṣẹ̀ máa mọ ìlú tó fẹ́ gbé lọ. Ẹlòmíì ò kì í mọ̀, wọ́n á gba passport wọn, tó bá dé airport báyìí lọ́ṣẹ̀ṣẹ̀ máa sọ fẹ́ lómi pé Lebanon ló ń lọ. That is ẹni tó bá gbé gba airport. Okay. Torí ọ̀pọ̀ nu wọn by road ni, but àwọn míì tó jẹ́ pé airport ni ọmọ tẹ sọ fún pé ó ń lọ sí airport tó fẹ́ lọ wọ ọkọ̀ òfurufú, bàálù òfurufú. Báwo ló ṣe mọ̀ pé Libya lòun lọ àbí Lebanon àbáwọn ìlú tó jẹ́ pé wọ́n fìyà jẹ wọn? Á ti rò pé Canada bíbi tí ẹ sọ pé òun lọ lóòótọ́. Àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ náà wọ́n á fi kíní, ṣùgbọ́n wọ́n máa ń mú passport wọn, wọ́n máa tọ́jú ẹ̀ ń gbà mí. Tó bá dé airport lọ́mọ mi máa rò pé ọ̀tọ̀ níbi tó sọ fáwọn pẹ́rẹ́ǹtì òun, ọ̀tọ̀ ni. So ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ ká ṣòfin tó tó.
Nàìjíríà ṣì máa dá ṣe rí òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù ó sàn ju mọ̀mọ́ba yìí máa sọ yòókù. ó sàn ju kíní lọ òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà. pẹ̀lú àlàáfíà ṣe ẹ bá sọ̀rọ̀ báyẹn. So ó sàn ju ṣẹ́rí kò sí bí ó ṣe lè jẹ́ ilé ẹni ní ilé ẹni àwọn kankan wà tá a lè ṣe ní bíbá ìtẹ́ tó bẹ́ẹ̀ láti ṣe ní ìlú mi. So ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká dẹ̀ ṣòfin tó ká ṣe proper investigation ibi tá à ń lọ. A ní àlejò míì láàrin wa tó jọkùnrin lórí ọ̀rọ̀ àwọn ìrìn àjò tí wọ́n máa ń rìn lórí pé aláfẹsẹ̀rìn gbojúgbó bọ́kùnrin àtobìnrin ṣe jọ rìnrìn yìí pọ̀ ìdí náà ta tó fi ní kí ọ̀kan tó ní arákùnrin nínú àwọn oníròyìn pé kí ló ń ṣẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún àwọn ọkùnrin àtobìnrin tí wọ́n rìn gba ojúgbó lọ sí ilẹ̀ òkèèrè. ẹ ṣeun sà bá bá ní káwò dáadáa rí wípé kéèyàn mọ ìrìn àjò gan lọ́nà tí ò tọ́ kì í ṣe ohun tó dáa torí pé bàbá sọ wípé a fẹ́ lọ sí orílẹ̀-èdè míì tó yàtọ̀ sí orílẹ̀-èdè wa àwọn ọ̀nà wà tó jẹ́ wípé ìjọba ti là kalẹ̀ láàrin orílẹ̀-èdè wa sórílẹ̀-èdè míì téèyàn lè gbà wọ orílẹ̀-èdè wọn béèyàn bá ti wá gba ọ̀nà tí ò tọ́ sí ọ̀nà tíjọba ilẹ̀ wa àti tilẹ̀ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ ó ṣeéṣe kó jẹ́ wípé àìdá lèèyàn máa bá bọ̀ ńbẹ̀ èmi ti rí èèyàn tó jẹ́ pé ó gba ojúgbó lọ sí ilẹ̀ Europe yẹn ilẹ̀ òkèrè rí ilẹ̀ ìlú àwọn òyìnbó tó sì ṣe wípé àwọn méjì wọn lọ ṣùgbọ́n èèyàn kan ló padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà obìnrin padà ọkùnrin ó jáde láyé mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé àwa gan àmọ̀ wọn tó jẹ́ pé wọ́n ti jọ́lọ̀ nípè ẹ̀yẹn ni wípé kì í ṣe nǹkan tó bójúmu kódà mo gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ arábìnrin wípé ó tó bíi ọjọ́ díẹ̀ káwọn tó lè já sí gbangba wípé ọ̀nà ibi táwọn ń lọ rèé o ìyẹn ni wípé gbogbo nǹkan tó gbé dání omi ni oúnjẹ ni gbogbo ẹ̀ ó padà tán ìgbà yẹn lẹ́ni yẹn sọ wípé òun wá mọ iyì wípé béèyàn bá rí omi toro ìtọ̀ gan téèyàn ń tọ̀ pé èèyàn lè fi ṣe òǹgbẹ bí ibi tí òǹgbẹ gbẹ àwọn dé ìyẹn ni wípé ìtọ̀ ìyẹn ni wípé kì í ṣe ohun tó dáa kéèyàn gba ọ̀nà ẹ̀bùrú lọ sí orílẹ̀-èdè kí orílẹ̀-èdè kò bá jẹ́ ìlú òyìnbó àbí kó jẹ́ orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ ohun tó bá yẹ ká ṣe àlàálẹ̀ ti wà láàrin ìjọba Nàìjíríà síjọba orílẹ̀-èdè míì lórí ọ̀nà tá a lè gbà débẹ̀ ẹ má jẹ́ àgbà ojúgbó torí kì í ṣe ohun tó dáa ó léwu púpọ̀ fún ẹ̀mí àti ìlọsíwájú ara wa kódà àti orúkọ orílẹ̀-èdè Nàìjíríà àti orúkọ ẹbí ẹni tó fẹ́ rìnrìn àjò bẹ́ẹ̀ torí béèyàn kan bá panu ṣe mọ̀ wípé ẹbí ó ti pa wọn lápá ibì kan nù ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. orúkọ yìí. Abdulhamid MC Kábíyèsí lórúkọ mi.